Ẹ kú dédé àsìkò yìí. Eléyìí tá a tún mú wá fún yín lọ́tẹ̀ yìí òun la pè àkọlé rẹ̀ ní Àjólà. Àwọn òṣèré tó kópa nínú eléyìí ni Ọláníyì Àfọ̀njá Sányẹ̀rì, Délé Odùlé, Kámílù Kọ̀ńpó, Lálùdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá tí a pè àkọlé rẹ̀ ní Àjólà yìí dá lórí ọmọbìnrin kan tó wá láti ayé míì. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní ayé tó ti wá tó ṣekú pa àwọn òbí tó bí. Eléyìí ló mú kúrò tí ó sì wá darapọ̀ mọ́ àwọn ènìyàn. Ṣùgbọ́n lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ó mú ọmọbìnrin yìí kúrò tí ó fi wá sí àárín àwọn ọmọ ènìyàn, àwọn ẹgbẹ́ tí ó ń jó fún ní ayé tó ti wá, nǹkan kò dùn fún wọn mọ́. Níṣe ni gbogbo nǹkan dojúrú fún wọn tí iṣẹ́ ò sì lọ déédé mọ́. Lẹ́yìn tí akọrin yìí ṣe ìwádìí, òun ni wọ́n sọ fún wípé ọmọbìnrin tí ó ń jó fún tó kúrò lábẹ́ rẹ̀, wọ́n ní ó ní láti wá ọmọbìnrin náà kàn kí ohun gbogbo tó lè padà sí ipò. Gbogbo bí ó ṣe ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ náà ni ẹ ó bá pàdé nínú sinimá yìí. Kò ní jù báyìí lọ, ó dìgbà.